ọ̀rẹ́ mi máa gbórin òṣùpá kó fi kọ́gbọ́n, máa gbórin òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, tó bá ń gbórin òṣùpá ó máa rọ́gbọ́n kọ́. Máa gbórin òṣùpá fi kọ́gbọ́n, máa gbórin òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀ o, tó bá ń gbórin òṣùpá ó máa rọ́gbọ́n kọ́. Àwọn couples gbórin òṣùpá wọ́n fi kọ́gbọ́n, ilé wọn ládùn ó tún lóyin nínú, nígbẹ̀yìn ọ̀rọ̀ ẹbí wọn dẹbí aláyọ̀, tó rán gbórin òṣùpá náà fi rọ́gbọ́n kọ́. Máa gbórin òṣùpá fi kọ́gbọ́n, máa gbórin òṣùpá mọ́ tó kàn lọ́rọ̀, tó bá ń gbórin òṣùpá ó máa rọ́gbọ́n kọ́. Ẹ jọ̀ọ́ ṣé mo try fún orin tí mo rọ yìí? Wàláì ọlọ́run, òṣùpá ìgangan lórin, òṣùpá gangan ló yẹ kó máa pè ní orin. Abájọ mi ìfẹ́ kọ́rọ̀ mi pọ̀, ẹ lísìn sí orin láti òkè délẹ̀, ìbọn ẹ̀kọ́ pọ̀ tí mo fẹ́ ká kọ́ ń bẹ̀. Tó bá ní kankan tá à ń ṣe àbí tá a dáwọ́lé tá à ń gbìyànjú lórí ẹ̀ tí ò bá tí ì dowó dọ́là, ẹ má yẹ ká jákàn, ẹ jẹ́ ká try díẹ̀ sí. And ẹ wo nǹkan táwọn guys ń play lẹ́yìn òṣùpá, ó dà pé nǹkan tí bàbá ń fà àbí nǹkan tó ń jẹ àbí nǹkan tó ń lò, wọ́n ti ń fún bọ̀bọ̀ Jídé àti bọ̀bọ̀ onígìtá àwọn méjì, wọ́n ti ń fún wọn jẹ o. Kò ní bàjẹ́ fún yẹn, bá mi subscribe sí Àkọ́ TV, ẹ like video yìí, gẹ́dẹ̀ share, kò ní bàjẹ́ ṣe. Ojúmọ́ bá mọ́.
obìnrin kó tó